Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Rere wa torí mo rí i pé Mákindé ti fẹ́ jákù wá wọ́n lòun lọ s'Óṣogbo wọ́n ní ọ̀tọ̀ ní báwa wọ́n ń purọ́ òṣì ó ń purọ́ òṣì pé nǹkan tí òun ṣe yẹn nǹkan táwa ń ṣe yẹn o wọ́n láwọn làwọn PDP làwọn ní bẹ́ẹ̀ ni tẹ̀mí pé flyers bánà wa náà fẹ́ jọ ti PDP bẹ́ẹ̀ ni flag wo fẹ́ jọ ti PDP bẹ́ẹ̀ ni wọ́n láwọn làwọn ní wọ́n láwọn làwọn ní màá fi kinní kan wọ̀nyí nísìnyìngbà tí n bá débẹ̀ màá fi wọ̀nyí ẹ rí nǹkan tí Mákindé sọ nígbà tó lọ s'Óṣogbo táwọn náà ti ń ṣe rálì oúnjẹ tí wọ́n pín fún yàn tẹ́lẹ̀ Sanwó-Olú gbogbo yín lẹ́kọ̀ọ́ Tinubu nígbà rálì nígbà COVID-19 wọn máa pín oúnjẹ fún yín ẹ̀yin màmá yẹn mo ní ọ̀rọ̀ fún ẹ̀yin parents jẹ́ kí n sáré dé ọ̀dọ̀ tí yín gbogbo ẹ̀yin parents yẹn kí ló máa ń ṣe yín ná nígbà tẹ́ wà nínú ìyà tí ebi ń pa yín ní ìgbà COVID-19 ní 2019 nígbà tí COVID dé wọ́n tì yín mọ́lé wọ́n ṣe knockdown wọ́n wá tì yín mọ́lé wọn fún yín ní oúnjẹ wọ́n ní kò sí ẹnì kankan tó lè ṣe nǹkan kan ẹnì kankan ò gbúdọ̀ jáde even especially ẹ̀yin tí ẹjọ́ lọ́kọ̀ yẹn tí náà wọ́n sì tún gbowó lọ́wọ́ yín wọ́n á mọ bí ẹ̀ ṣe jáde tó wọ́n mówó iná wá fún yín wọ́n mówó omi wá fún yín wọ́n tún gba táàsì lórí yín ẹ lè ṣí ṣọ́ọ̀pù àìmọye àwọn tó ṣí ṣọ́ọ̀pù ńgbà yẹn tó yẹ pé gbogbo ọjà wọn ni wọ́n bàjẹ́ táwọn SARS náà tún ṣe nǹkan tó wù wọ́n èmi wá sọ fún yín pé wọ́n wá lásìkò tó nítorí pé wa náà ti bẹ̀rẹ̀ tiwa wọ́n wá láwọn ti bẹ̀rẹ̀ rally báyìí o wọ́n láwọn ti ń ṣe campaign fún election 2023 gbàtẹ́bí ń payé wọn fún yín lóúnjẹ o wọ́n wá di ẹni tó ń pín fún yín Tinubu ò tiẹ̀ wá ṣe ń tó le jù rárá ìgbà tí baba Jagabutu máa ṣe tán ó tún wá lọ èèpín ráìsì yẹn kò pín sí ilẹ̀ Yorùbá yẹn o ó lọ pín sí north ó gbowó lọ sí north ẹ rí pé ẹ̀yin màmá yẹn ìkíní yìí ó fẹ́ kù díẹ̀ káàtó torí ọ̀rọ̀ yín ti fẹ́ sún mi èmi sọ fún ẹ̀yin màmá bàbá yẹn ó yẹ kẹ́ ẹ lè ronú lásìkò wípé àsìkò tẹ́ ẹ wà yìí àsìkò tẹ́ ẹ lè jára yín ni àsìkò tẹ́ ẹ lè kúrò nínú oko ẹrú tí wọ́n fi ń sìn yẹn àsìkò tẹ́ ẹ lè gbéra yín gbà kúrò pé no sẹ́ mi ò ní gbà èmi sọ fún yín jẹ́ kí n sáré fi fọ́tò kan hàn ẹ́ kó o lè mọ̀ wípé ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ kékeré kọ́ ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ wàá rí nǹkan tí wọ́n ń fi owó yín ṣe nígbà tí ebi ń pa yín nínú àsìkò rally COVID-19 nígbà pandemic tí ẹ pariwo pé ebi dé ebi mọ̀mọ́ dé o nígbè náà gbé ń tọ́ka nílẹ̀ yìí ebi ti dé tí ẹ ń sunkún pé kò sóúnjẹ kò sí nǹkan kan fún yín ẹ wo nǹkan tí Mákindé kan ń bì báyìí ó ní ní sùúrù ẹ máa ka nǹkan tó kọ ń bẹ̀ yẹn Mákindé ni ẹ wo ohun tó kọ ń bẹ̀ yẹn. We are at PDP Southwest Congress in Osogbo. Though this is Zonal Congress. Zonal Congress, it has reunification for our party at national level. We are. Into me ńbẹ̀ yẹn nìyẹn ṣé ti rí ẹ wá wò wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn o. Àwọn náà ti ń ṣe rálí o ẹ wo àwọn ìyá yẹn wọ́n ti ń kó sí àǹkárá ṣé ń ráwọn ìyá wọ́n ti ń wọ àǹkárá sí àǹkárá lọ́rọ̀ wọn kù níbi tí ebi ti ń pa wọ́n tí wọ́n fún yín lóúnjẹ wọ́n ń kó àǹkárá sí yín lọ́rùn